A kú déédé àsìkò yìí, àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ tòní la mú wá fún yín. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́ọ̀gùnmadẹ àìjẹrandán. Ìjọba ìpínlẹ̀ Kogi ti ṣíṣọ lójú ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé HP20 State Asset Drones láti fi gbógun ti ìṣòro ààbò ní ìpínlẹ̀. Gómìnà Usman Ododo ni ó ṣíṣọ lójú irinṣẹ́ wọ̀nyí ní Bárẹ́kè Charimangori bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní ìgbésẹ̀ ńlá lójúnà àti mú àlàáfíà wá kí àwọn ọ̀daràn má bàa ríbi fẹsẹ̀ sí mọ́. Níbi ètò yìí la ti rí àwọn ọ̀gálọ́gàá lẹ́nu iṣẹ́ ológun, àwọn agbófinró àti òṣìṣẹ́ ìjọba. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ètò, gómìnà yànnàná agbára drone yìí bí ó ti ní iṣẹ́ rẹ̀ pé pẹ̀lú ẹ̀yà tí ó lè tọpinpin tí ó sì yára bí àṣá láàrin ìpèníjà, kò sí ibi kò ti lè ṣiṣẹ́, kò ní fi ṣe bí agbègbè ṣe rí, a sì máa tètè fura ìrìn sí. Òdòdó ní ìjọba rẹ̀ ti pinnu àti gba ìṣàkóso agbègbè rẹ̀ padà lọ́wọ́ àwọn adàlúrú àti ajínigbé. Àjọ Socio-Economic Rights and Accountability Project (SERAP) ti pe ẹ̀sùn sí ilé-ẹjọ́ tako mínísítà ìlú Àbújá Nyesom Wike àti àwọn gómìnà yòókù lórí bí wọ́n ti kọ̀ àti ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ bílíọ̀nù náírà tí wọ́n ná lórí ààbò láti ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023. SERAP ní ìgbésẹ̀ yìí wáyé látàrí bí ìṣòro ààbò ṣe ń fojoojúmọ́ lékún sí i káàkiri ìpínlẹ̀ àti Àbújá pẹ̀lú adúrú iye tí wọ́n yà sọ́tọ̀ fún ààbò lọ́dọọdún. Lára ẹ̀sùn tí SERAP pè sí ilé-ẹjọ́ gíga ni wọ́n ti ń ké sí ilé-ẹjọ́ kí ó kànńpá fún àwọn gómìnà àti mínísítà ìlú Àbújá kí wọ́n ṣe àfihàn bí wọ́n ṣe ná owó láti ọdún 2023. Gẹ́gẹ́ bí àlàyé SERAP, ó lé ní 400 bílíọ̀nù náírà (400 billion naira) tí wọ́n yà sọ́tọ̀ lọ́dọọdún fún ààbò jákèjádò orílẹ̀-èdè. SERAP ṣe àríyànjiyàn wípé ọmọ Nàìjíríà lẹ́tọ̀ọ́ àti mọ bí wọ́n ti ná owó tí wọ́n yà sọ́tọ̀ fún ìdáàbòbò ẹ̀mí àti dúkìá. Ọ̀pọ̀ gómìnà àti mínísítà ìlú Àbújá ni wọ́n ti kùnà nínú ojúṣe wọn. Bẹ́ẹ̀ òfin Nàìjíríà kò ṣe àtìlẹ́yìn fún níná owó ìlú níkọ̀kọ̀ nítorí ìṣèjọba tiwantiwa ṣe àtìlẹ́yìn fún ìṣirò tó múnádóko. Àjọ National Drug Law Enforcement Agency ti fi ọwọ́ ṣìkún òfin mú olórí oníṣòwò egbòogi olóró kan tí wọ́n ti ń wá tipẹ́, Lékan Jimoh, tí wọ́n tún mọ̀ sí Kọ́mọ́kọ́mọ́, lẹ́yìn ọdún 12 tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó lọ́wọ́ nínú ìṣekúpa òṣìṣẹ́ àjọ NDLEA 3. Nínú àtẹ̀jáde láti ọwọ́ agbẹnusọ àjọ NDLEA Fẹ́mi Babáfẹ́mi ni wọ́n ti ṣàlàyé wípé láti ọjọ́ 15 oṣù kẹfà ọdún 2014 ni orúkọ afurasí ti wà lára àkọọ́lẹ̀ orúkọ àwọn tí wọ́n ń wá lẹ́yìn ẹ̀sùn wípé ó kó àwọn jàǹdùkú lọ ṣe ìkọlù sí àwọn òṣìṣẹ́ NDLEA tí wọ́n gbìyànjú àti mú níbi ó fara ṣoko sí kí wọ́n tó rí bẹ̀ rámú ní ọjọ́ Ẹtì ní ìlú Owódé. Ìgbésẹ̀ yìí jẹ́ àṣeyọrí ńlá lórí àfojúsùn àjọ NDLEA láti rí i dájú wípé afẹ̀sùnkàn ríbi faraṣoko sí kò ní fi ṣe iye ọjọ́ tí wọ́n fi na pápá bora. Olùdásílẹ̀ iléeṣẹ́ Àgídìgbo FM Oríyọmí Hamzat ti ṣàlàyé ìdí tí ó fi èròǹgbà rẹ̀ hàn àti díje du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Hamzat ní ìpinnu àti díje du ipò gómìnà dá lórí ìtọ́ni láti òkè wá. Ìlúmọ̀ọ́ká atọ́kùn ètò lórí afẹ́fẹ́ kéde èròǹgbà àti díje rẹ̀ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Accord bí ó ti sọ àsọdájú wípé ìpinnu rẹ̀ kò tàbùkù sí àwọn tí wọ́n kì í nílò tako ìdíje, ṣùgbọ́n ó dá òun lójú wípé òun yóò sin ará ìlú. Níbi ó ti ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ Àgídìgbo FM ní ọjọ́ Ajé ni atọ́kùn yìí ti ní òun ti fi ọ̀rọ̀ tó Ọlọ́run létí, ó sì fẹ́ kí òun tẹ̀síwájú. Òun kò fẹ́ kọ ọ̀rọ̀ sí Ọlọ́run lẹ́nu nítorí òun fẹ́ tẹ́ ọmọ aráyé lọ́rùn. Òun ní ìgbàgbọ́ wípé gbogbo wọn ni wọ́n nífẹ̀ẹ́ rẹ̀. Ìdí nìyí tí wọ́n fi ń kìlọ̀ fún un bí ó bá wá lẹ́ni tí òun ti ṣẹ̀ pẹ̀lú ìgbésẹ̀ yìí kí wọ́n jọ̀wọ́ foríjì kí wọ́n sì ṣe àtìlẹ́yìn nítorí òun ti fi orúkọ sílẹ̀. Òun yóò sin ará ìlú kì í ṣe bíi ti ọ̀pọ̀ àwọn jẹgúdújẹrá olóṣèlú. Òun sì ní ìgbàgbọ́ wípé òun á jáwé olúborí nítorí òun kò fi owó ra ẹnikẹ́ni.
Agbẹnusọ ilé-ìgbìmọ̀ ìpínlẹ̀ Kánò Jubril Fagor ti kọ̀rọ̀ ojú gidigidi sí ìṣekúpa obìnrin kan àti ọmọ rẹ̀ 6 ní ìpínlẹ̀ Kánò bí ó ti ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ yìí ní èyí tí ó bani lọ́kàn jẹ́ gidigidi. Nínú àtẹ̀jáde láti ọwọ́ akọ̀wé ní Fagor ti dunnú sí bí ọlọ́pàá ti rí afurasí 3 mú lórí ìṣẹ̀lẹ̀. Ó wá rọ àwọn agbófinró kí wọ́n ṣe ìwádìí wọn dáadáa láti rí i dájú wípé gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ẹ̀sùn ni wọ́n fi ojú wọn bá ilé-ẹjọ́. Bàbá tí ó bí ojúlówó afurasí prime suspect lórí ìṣekúpa Mallam Auwal ti ké sí àwọn aláṣẹ kí wọ́n tètè dá sẹ̀ríà fún ọmọ rẹ̀ Umar Auwal láìsí ìdádúró. Fatima Abubakar ẹni ọdún 35 àti àwọn ọmọ rẹ̀ ni a gbọ́ wípé àwọn kan tí Umar darí ṣekúpa. Èyí ń wáyé bí Ààrẹ Bọ́lá Tinubu ṣe kọ̀rọ̀ ojú sí ìṣẹ̀lẹ̀ yìí bí ó ti pàṣẹ kí ìwádìí tètè bẹ̀rẹ̀. Bákan náà ni ìjọba ìpínlẹ̀ Kánò náà ní àwọn ti gba ìṣàkóso ẹjọ́ pẹ̀lú àwọn afurasí tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú lórí ìṣekúpa. Umar tí ó wà ní akóló ọlọ́pàá ni wọ́n fi ẹ̀sùn kàn wípé ó ṣekú pa àbúrò ìyá rẹ̀ Fatima Abubakar àti àwọn ọmọ rẹ̀ 6 lójúmọmọ ọjọ́ Àbámẹ́ta. Ọlọ́pàá fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn afurasí ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ títí kan ìkọlù tí wọ́n ṣe láìpẹ́ yìí sí ìyáálé ilé méjì ní Tunduyola. Lẹ́yìn tí wọ́n pa ìyá ilé méjèèjì tán ni ó tún dáná sun ilé wọn. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí afẹ́fẹ́ rédíò ni Mallam Auwal ti yẹra fún ọmọ rẹ̀ bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní useless to the society. Ó tẹnumọ́ wípé kí wọ́n tètè yẹgi fún yálà tí wọ́n fi pamọ́ sí ọgbà ẹ̀wọ̀n. Òun kò fẹ́ kí ìjọba fi àkókò ṣòfò lórí Umar, kí wọ́n tètè pa Umar àti àwọn akẹgbẹ́ rẹ̀ kí wọ́n má fi owó ṣòfò lórí àti máa bọ́ wọn mọ́nú ọgbà ẹ̀wọ̀n. Pẹ̀lú ìbànújẹ́ ni bàbá ìfin ní òun ti fi ọmọ yìí rúbọ, òun sì ti jẹ́jẹ̀ẹ́ wípé àtòun àti ìyá rẹ̀ kò sẹ́ni máa yọjú sí ilé ẹjọ́ fún ìgbẹ́jọ́. Mínísítà àná fún ètò ẹ̀kọ́ Obiageli Ezekwesili ti fi lẹ́tà memorandum ránṣẹ́ sí Ààrẹ Bọ́lá Tinubu àti Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú. Níbẹ̀ ni ó ti bu ẹnu àtẹ́ lu wíwó tí wọ́n ń wó àwọn ilé ní Makoko wípé èyí ṣe lòdì sófin, kò lẹ́tọ̀ọ́. Nínú lẹ́tà yìí ni Ezekwesili ti ṣe àríyànjiyàn wípé wíwó àwọn ilé wọ̀nyí túmọ̀ sí wípé ìpínlẹ̀ ń fi ọwọ́ ọlá gbá mẹ̀kúnnù lójú àti ìtẹ̀tọ́ ọmọnìyàn lójú mọ́lẹ̀. Ó béèrè bóyá ìṣẹ́ a máa yí ipò padà kúrò lọ́mọ orílẹ̀-èdè. Ó ní àwọn olùgbé Makoko kì í ṣe ẹni yá orílẹ̀-èdè lò, wọ́n jẹ́ ojúlówó ọmọ Nàìjíríà. Gbogbo wọn ni wọ́n tàn láti dìbò fún àwọn ọlọ́rọ̀ olóṣèlú nígbà ètò ìdìbò. Mínísítà àná kọ̀rọ̀ ojú sí ìjọba ìpínlẹ̀ Èkó lórí bí kò ṣe mú àdéhùn tí ó ní pẹ̀lú àwọn adarí ìlú ṣẹ. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn òṣìṣẹ́ ìjọba ti kọ́kọ́ wí fún àwọn ará àdúgbò yìí wípé ilé tí ó bá súnmọ́ òpó iná pẹ̀lú 30 sí 50 mítà nìkan ni wọ́n máa wó, ṣùgbọ́n ìjọba kò mú àdéhùn ṣẹ pẹ̀lú bí wọ́n ṣe ń wó ilé lọ́rọ̀gbọ̀ndàn wọ inú Makoko. Ezekwesili ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí ní àìládéhùn tí ó rúfin. Ó fi àwọn ìjọba wé ajagunbalẹ̀ land grabber. Ó tún ṣe àpẹẹrẹ ẹ̀sùn ènìyàn 4 tí wọ́n ṣekú pa níbi wọ́n ti ń wó ilé tí ó fi ìṣẹ̀lẹ̀ yìí wé ìtàn Nabat àti ọba Ahab nínú Bíbélì. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ mọ̀lẹ́bí ni wọ́n ti sọ di aláìnílélórí, ọ̀pọ̀ ló ń sun ìta gbangba nínú òjò, òórùn, àrùn, fàákájà àti ebi. Àwọn ọmọ kò lọ iléèwé mọ́, wọ́n fi òpin sí ọ̀nà àtijẹ àwọn mìíràn. Ezekwesili wá béèrè fún ìdádúró ilé wíwó, kí wọ́n ṣe àfihàn èyí tí ó bá lọ pẹ̀lú òfin òpó iná, kí wọ́n sì pèsè ilé pàjáwìrì fún gbogbo àwọn tí wọ́n sọ di aláìnílélórí ní kíákíá. Àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ẹ̀ka ìpínlẹ̀ Ògùn ti ránṣẹ́ sí gbogbo àwọn tí wọ́n yàn láti du àpèrè Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú fún àyẹ̀wò fínífíní bí ìjọba ìpínlẹ̀ Ògùn ṣe tún wọ́gi lé ìgbésẹ̀. Nínú ìwé àkíyèsí sákúlà tí wọ́n fi ránṣẹ́ ní 20 oṣù Kínní ọdún 2026 ni wọ́n ti fi ìgbésẹ̀ yìí rọ̀ fún ìgbà kejì. Síwájú àkókò yìí ni ìṣèjọba gómìnà Dàpọ̀ Abíọ́dún kọ́kọ́ wọ́gi lé ìgbésẹ̀ yìí ní ọjọ́ 18 oṣù Kejìlá
kejìlá ọdún 2025 pẹ̀lú àwáwí àṣemáṣe. Ọjọ́ kẹfà oṣù kínní ni ìjọba darí ìdílé oyè Fusengbuwa kí wọ́n padà sídìí ètò kí wọ́n sì parí rẹ̀ láàrin ọjọ́ 14. Ṣùgbọ́n bí àwọn afọbajẹ Àwùjalẹ̀ ṣe ń gbáradì àti yan ẹnìkan nínú orúkọ 95 tí wọ́n fi ránṣẹ́ ni ìjọba ìpínlẹ̀ Ògùn tún wọ́gi lé e pẹ̀lú àwáwí ìṣòro ààbò àti ìdí láti dáàbò bo àpèrè Àwùjalẹ̀. Ìbẹ̀rùbojo ti dé bá àwọn ará ìlú Kunmi Wali ní ẹkùn gúúsù Kaduna lẹ́yìn tí àwọn agbébọn jí èrò ìjọ 177 gbé fún ìgbà kejì láàrin ọ̀sẹ̀ kan. Ọjọ́ Àìkú ni àwọn agbébọn ṣe ìkọlù sí ilé ìjọsìn mẹ́ta tí wọ́n sì jí èrò ìjọ tí ó lé lọ́gọ́jọ gbé. Èyí ń wáyé bí ilẹ̀ US ṣe kọ̀rọ̀jú sí bí ìjọba Nàìjíríà ṣe ní agbára àti dáàbò bo àwọn Kìrìsìtẹ́nì lẹ́yìn ìjínigbé èrò ìjọsìn 177 ní ìpínlẹ̀ Kaduna tí wọ́n tún wá rí bí àwọn adàlúrú ṣe ń rìn tí wọ́n yan fanda ní Ọjọ́bọ̀ káàkiri inú igbó pẹ̀lú àwọn tí wọ́n jí gbé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí wọ́n ya wọ ilé ìjọsìn láì rẹ́ni dá wọn lọ́wọ́ kọ́. Ìkìlọ̀ US yìí ń wáyé bí àwọn aṣojú alágbára ṣe dé sí Nàìjíríà fún àbẹ̀wò pẹ̀lú èròǹgbà àti ṣe àgbéyẹ̀wò ìgbìyànjú wọn lórí àti ṣẹ́gun àwọn adàlúrú àti ìdáàbòbò àwọn aláìlágbára ẹgbẹ́ ẹ̀sìn káàkiri Áfíríkà, Middle East àti Europe. Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì ti ṣe àbẹ̀wò sí olú iléeṣẹ́ àjọ alámòjútó ìwé ìrìnnà NIS ìlú Àbújá láti ṣe àtúnṣe ìwé ìrìnnà rẹ̀ Diplomatic Passport. Lára àwọn tí ó gba àlejò ọba ní Comptroller General NIS Kẹ́mi Nandap pẹ̀lú ikọ̀ tí wọ́n jọ ń ṣàmójútó NIS. Alukoro NIS Akínṣọlá Akínlábí ni ó ṣe àfihàn àbẹ̀wò ọba nínú àtẹ̀jáde tí ó bu ọwọ́ lù láti olú iléeṣẹ́. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ṣe ṣàlàyé, níbi àbẹ̀wò ni Ọọ̀ni ti gbóríyìn fún Ààrẹ Bọ́lá Tinubu, Mínísítà Benue Olúbùnmi Túnjí-Òjó àti àwọn alámòjútó fún àtúpalẹ̀ ọ̀tun tí ó dé bá iṣẹ́ lábẹ́ Renewed Hope Agenda Tinubu pẹ̀lú àwọn òfin tuntun tí ó mú àyípadà bá iṣẹ́ wọn fún àǹfààní ọmọ Nàìjíríà. Àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá subscribe sójú náà wa lórí YouTube kí kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.